Gbogbo ètò ló ti tò láti yọ orúkọ Sunday Igboho kúrò nínú ìwé àwọn ọ̀daràn tí ìjọba ń wá. Olugbon ló sọ bẹ́ẹ̀. Olugbon ti orílẹ̀-ègbọ́n ọba Francis Olúṣọlá Àlàó ó mà ti sọ pé gbogbo ètò ló ti tò báyìí láti yọ orúkọ ajìjàǹgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation Sunday Adéyẹmọ ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho kúrò nínú ìwé àwọn ọ̀daràn tíjọba ń wá. Kábíyèsí Olugbon fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 26 oṣù kínní ọdún 2026 yìí. Olugbon ní òun gẹ́gẹ́ bí ẹnìkan òun ti ń ṣe akitiyan lórí bí Igboho yóò ṣe gba òmìnira rẹ̀ padà tíjọba yóò sì yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé àwọn ọ̀daràn táwọn ẹ̀ṣọ́ elétò ààbò ń wá. Orí adé náà mà tún sọ wípé Olubadan ti ilẹ̀ Ìbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Adéyẹyè ẹni ìtàn Ògúnwùsì òun náà ń ṣe akitiyan láti rí wípé orúkọ Igboho kúrò nínú ìwé àwọn ọ̀daràn tíjọba ń wá. Ohun tí mo mọ̀ ni pé ọ̀rọ̀ Igboho ó wà lára nǹkan tí Olubadan bá ààrẹ Tinubu sọ lásìkò tí ó ṣe àbẹ̀wò sí ààrẹ lọ́sẹ̀ tó kọjá. Mo sì mọ̀ pé ọ̀rọ̀ náà rèé ó forí gún ibìkan pẹ̀lú ààrẹ Tinubu. Ọ̀rọ̀ ọ̀hún ó ti parí o torí inú ìjọba má dùn sí akitiyan àwa lọ́balọ́ba lórí ọ̀rọ̀ náà. Sunday Igboho ń padà bọ̀ wálé láìpẹ́ láì jìnnà. Ìjọba náà ń ṣe gbogbo ètò tí wọ́n ní láti ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí láti yọ orúkọ Igboho kúrò nínú ìwé àwọn ọ̀daràn tí wọ́n ń wá. Mo sa ipá mi lórí ọ̀rọ̀ yìí bí ẹnìkan. Olúbàdàn náà sapá tirẹ̀, bákan náà ni Ọọ̀ni Ilé-Ifẹ̀ náà ó dá sí ọ̀rọ̀ ọ̀hún. Kí a tó rí ọjọ́ mélòó kan báyìí Igboho yóò padà wálé, orúkọ rẹ̀ yóò sì kúrò nínú àwọn ọ̀daràn tíjọba ń wá. Olugbon ló sọ bẹ́ẹ̀. Ṣáájú ni agbẹnusọ fún Igboho Ọláyọ̀mí Kòíkì ó ti kéde lójú òpó Facebook rẹ̀ pé owó baba dami ó ti ṣetán láti padà sílé lẹ́yìn tó ti wà lókè òkun fún ọdún 4 níbi tó ti ń ṣe àtìpó. Kòíkì náà ní gbogbo ètò ló ti tò báyìí láti fún Igboho ní òmìnira rẹ̀ padà lẹ́yìn tí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, Olugbon ti orílẹ̀-ègbọ́n àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ wọ́n ti dá sí ọ̀rọ̀ náà. Agbẹnusọ Igboho ó ní ajìjàǹgbara fún ìdásílẹ̀ Yorùbá Nation náà ó máa tó gba òmìnira rẹ̀ padà kété tí ìjọba àpapọ̀ tó bá ti parí iṣẹ́ lórí àti yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé àwọn ọ̀daràn tí wọ́n wá. Tá ò bá gbàgbé, lẹ́yìn tí àjọ DSS tó yabo ilé rẹ̀ tó wà lágbègbè Sókà nílùú Ìbàdàn níbi tí ìsọmọgbé rẹ̀ kan tó ti kú ní ọjọ́ 1 oṣù keje ọdún 2021 ní Igboho mà sá kúrò ní Nàìjíríà. Ẹ̀sùn tí wọ́n fi kan Igboho ni pé ó ń kó nǹkan ìjà olóró pamọ́ sínú ilé rẹ̀. Lẹ́yìn náà ni ìjọba ààrẹ Muhammadu Buhari òun ló fi orúkọ rẹ̀ sínú ìwé àwọn ọ̀daràn tíjọba ń wá. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wí tó wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run Ọba Elédùmarè yóò fi èrè ṣíṣe mi àti yín o.